kó kírun kò mí ní pé Islam ti yí o. Allahu Akbar. Kó máa gbààwẹ̀ kò mí ní pé Islam ti yí o. Kódà kó lè sọ Lárúbáwá bí ọ̀pẹ rẹ̀ kó sì lè kọ́ kò túmọ̀ pé Islam yí o. So nítorí pé gáyà tí Islam mú wá tí ó bá ti sí lára rẹ̀ ó wúlò. So kí Islam wá lè yí ẹlòmíì òun ni ó ń jẹ́ ká sọ fún wa wípé gáyà ló jẹ́ ká béèrè lọ́dọ̀ ara pé kí ni ìdí tó fa ẹ̀sìn. Níbo lẹ̀sìn ń gbé wa lọ tó bá jẹ́ mùsùlùmí. So Ọlọ́run tó dá sánmọ̀ tó dá ayé tó mú Islam wá gbogbo bí tó ti sọ̀rọ̀ pátá nínú Al-Qur'an al-imanu al-aqil lákọ́kọ́ lẹ́yìn náà al-amalu salih. Allahu Akbar. Allahu Akbar. Al-imanu al-aqil ó ní kò ní mẹ́ni pé Ọlọ́run bẹ kó gba gbogbo nǹkan sí kó sì gbà fún. Lẹ́yìn ipò gbà fún nǹkan tó fi tẹ̀lé tí mẹ́ni ó fi pé òun ni amalu salih iṣẹ́ rí. Kí wá ni wọ́n ń pè ní iṣẹ́ rí? Gbogbo nǹkan tí ó mú àǹfààní wá fọ́mọ nìyẹn. Allahu Akbar. Láyé àti ẹranko tẹ́jìjọ́ ń gbé àti igi tó fi dára igi tó fi dára òkúta tó fi dára omi èyún ní environment rẹ̀. Hayyakumullah. So gbogbo nǹkan tó wà ń bẹ̀ mú àǹfààní wá fún òní amalu salih. La ilaha illallah. Allahu Akbar. Tọ́lọ́run bá ti wá sọ̀rọ̀ yìí pé yá ayyuhal ladhina amanu innal ladhina amanu wa amilu salihah. Méjèèjì ló máa ń kó papọ̀ kò ní yà kan. Ìtumọ̀ ẹ̀ ní pé tí mo bá lo onímọ̀nì tó bá níṣẹ́ rẹ̀ lọ́wọ́ ò wúlò. Ìmọ̀nì rẹ̀ ò ṣiṣẹ́. Ọlọ́run ò já wọn lọ́tọ̀ọ̀tọ̀ kọ̀rí inú ara wọn ni wọ́n. Al-imanu wal-amalu salih. Nígbà tó bá mú gbogbo nǹkan tí ó máa ń fà ní wá fúnra rẹ̀ àti fún ìjọmọ èèyàn míì àti fún gítọ́ al environment ẹ̀ sọ mùsùlùmí ẹ̀ da environment rú. Mùsùlùmí kì í dá àdúgbò rú. Environment rẹ̀ gbogbo ẹ̀ kò gégékúgé kò lálàṣe rẹ̀ kò dínà omi kó mi má kọjá kò dínà atẹ́gùn kò kọ́lé di ẹlòmíì kó má ra atẹ́gùn ìdínà gbogbo nǹkan tó yá sí wípé naf'un mushtarak àǹfààní tí gbogbo kálukú jìjọ gbọdọ̀ pín kò bàjẹ́. So àwọn tí dalẹ̀ sójú kọ́tà mùsùlùmí gidi ò gbọdọ̀ ṣe. Mùsùlùmí gidi ò gbọdọ̀ dalẹ̀ sójú kọ́tà. Allahu Akbar. Ò gbọdọ̀ lọ di ojú ọ̀nà tó mi ń fẹ́ gbà. So o gbọ́dọ̀ tọ́jú bíyà rẹ̀ o gbọ́dọ̀ tọ́jú environment rẹ̀. Igi tí gbogbo èèyàn ń ṣàǹfààní látara ẹ̀ kí wọ́n lọ bẹ́ẹ̀ kó gé dànù how. Omi tí gbogbo èèyàn lè ṣàǹfààní látara ẹ̀ kí wọ́n lọ tọ̀ sí kó lọ yàgbẹ́ sí. Àbí o bẹ́ páìpù páìpù omi páìpù epo páìpù gáàsì. Mùsùlùmí ò yẹ ṣe. Mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀. Qul man rabbu samawati wal ardi qulillahu. Bí wọ́n léèrè man rabbu samawati wal ardi talẹ́ni tó dá talẹ́ni tí re sánmà tó mójútó wal ardi àti ilẹ̀. Qulillahu. Sọ fún wọn bí wọn bá tí ìrẹsì fọ sọ fún yín pọ́lọ́hún ni. Qul afattakhaztum min dunihi awliya. Ṣé ẹ tí wọ́n ń wá àwọn nǹkan kan ọ̀kan awliya kan lẹ́yìn Ọlọ́run ọba ní ọ̀rẹ́ ayò.
ألا يملكون لأنفسهم نفعا ولا ضرا. àwọn tó já sí pé wọn lágbára àti nira wọn lára bí nira bá ń bọ̀ wọn lè padà bí oore bá ń bọ̀ wọn lè sáré fà sọ́dọ̀ ara wọn. قل هل يستوي الأعمى والبصير ìjà lè fi ṣe déédéé ara wọn afọ́jú àtàríran. أم هل تستوي الظلمات والنور. ṣá lè fi òkùnkùn wé mọ́lẹ̀ bí. أم جعلوا لله شركاء خلقوا كخلقه. ṣé wọ́n tún wá mú nǹkan kan míì yàtọ̀ sọ́lọ́wọ́n ọba tí jẹ́ orogún ọlọ́wọ́n ọba tó yá sí pé orogún ni òun náà ń dá ẹ̀dá bọ́lọ́hún ti ń dá. فتصابه الخلق عليهم. tó wá já sí pé àti tọ́lọ́hún àti ti òòṣà wọn ni ó wá dàrú àmọ́ èyí tọ́lọ́hún dá. قل الله خالق كل شيء òun ló dá gbogbo nǹkan pátá huwa al-wahidul qahharu aṣọ́ni al-qahhar ó borí gbogbo nǹkan tó dá pátápátá kò sí nǹkan kan míì tó lè yọ kúrò lábẹ́ agbára ẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. ọlọ́run ta ni ẹ̀sìn nù ni. ọlọ́run ta ní ẹ̀sìn. ọlọ́run ta ní kẹ́sìn nìyẹn gbogbo nǹkan míì tó bá ti yàtọ̀ sí ọlọ́run ẹ ò gbọ́dọ̀ sìn gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sin ajé kó máa ṣe yáfàtà o ẹni bá ń wá ìṣọ́ kó má sá lọ tó èṣù kó sá ti ọlọ́run ọba gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ sìn láyé àdá ọlọ́run ní kẹ́ fi gbogbo ẹ̀ tì sí. a lè àmọ́ òun ló ní agbára lórí gbogbo nǹkan pátá. a ò lè rí ọlọ́run àmọ́ ló ní agbára lórí gbogbo nǹkan pátápátá. òun ni ẹ juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún. òun ni kẹ́ ẹ wá juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún. òun ni ìsìláàmù fi ń jẹ́ ẹ̀sìn. òun ni ìsìláàmù fi ń jẹ́ ẹ̀sìn. pé ju gbogbo nǹkan rẹ sílẹ̀ fẹ́ ni tó dá gbogbo nǹkan pátápátá. káṣí pé òun ló sì borí gbogbo nǹkan òun. a fẹ́ yà lọ síbòmí. àfẹ́ máa fẹnu àwa láti bà ẹ̀sìn kan jẹ́ àmọ́ ìwọ mùsùlùmí mọ tó ń ṣe mọ títorí kí ló ṣe ń ṣẹ̀sìn. àjókòó láti láfẹ́ bẹ́ẹ̀sì kankan jẹ́. tó àìmọ̀ ni ó jẹ́ kẹ́lòmíì nínú mùsùlùmí kó máa wo nǹkan míì tí ìsìláàmù ò wá yé tó sì ròyìn pé ìsìláàmù yé òun. Islam òye oró ni kò kírun kò mí ní pé Islam ti yí ọ. Allahu Akbar. kò máa gbààwẹ̀ kò mí ní pé Islam ti yí ọ. kódà kò lè sọ Lárúbáwá bí ọ̀pẹ rẹ̀ kò sì lè kọ́ kò túmọ̀ pé Islam yí ọ. Allahu Akbar. So nítorí pé gáyà tí Islam mú wá tí ó bá ti sí lára rẹ̀ ó wúlò. So kí Islam wá lè yé ẹlòmíì òun ni ó ń jẹ́ ká sọ fún wa wípé gáyà ló jẹ́ ká béèrè lọ́dọ̀ ara pé kí ni ìdí tó fa ẹ̀sìn. Níbo lẹ̀sìn ń gbé wa lọ tó bá jẹ́ mùsùlùmí. So Ọlọ́run tó dá sánmọ̀ tó dá ayé tó mú Islam wá gbogbo bí tó ti sọ̀rọ̀ pátá nínú al-Qur'an al-imanu al-aqil lákọ́kọ́ lẹ́yìn náà al-amalu salih. Allahu Akbar. Allahu Akbar. al-imanu al-aqil ó ní kò ní mẹ́ni pé Ọlọ́run bẹ́ kó gba gbogbo nǹkan sí kó sì gbà fún lẹ́yìn ipò gbà fún nǹkan tó fi tẹ̀lé tí mẹ́ni ó fi pé òun ni amalu sọọlẹ iṣẹ́ rí kí wá ni wọ́n ń pè ní iṣẹ́ rí gbogbo nǹkan tí ó mú àǹfààní wá fọ́mọ nìyẹn Allahu Akbar. láyé àti ẹranko tẹjìjọ ń gbé àti igi tó fi dára igi tó fi dára òkúta tó fi dára omi èyún ní environment rẹ. Hayyakumullah. So gbogbo nǹkan tó wà ń bẹ mú àǹfààní wá fún
ó ní amalu salih. La ilaha illallah. Allahu akbar. Tọ́lọ́run bá ti wá sọ̀rọ̀ yìí pé yá ayyuhal ladhina amanu innal ladhina amanu wa amilu salihat. Méjèèjì ló máa ń kó papọ̀, kò ní yà kan. Ìtumọ̀ ẹ̀ ní pé tí mo bá lo onímọ̀nì tó bá níṣẹ́ rẹ̀ lọ́wọ́ ò wúlò, ìmọ̀nì rẹ̀ ò ṣiṣẹ́. Ọlọ́run ò já wọn lọ́tọ̀ọ̀tọ̀, kọ̀rí inú ara wọn ni wọ́n. Al-imanu wal amalu salih.